I love you, baby. Olólùfẹ́ mi, ìwọ ni màá tẹ̀lé, ìwọ ni màá bá lọ. Ìfẹ́ ló wà lọ́kàn mi o, kò ṣẹlòmíràn mọ́, lẹ́yìn rẹ̀ àbọ̀. Òjò ìfẹ́ rẹ̀ ló pa mí. Òjò ìfẹ́ òjò ìfẹ́ rẹ̀ ló pa mí. Òjò ìfẹ́ ìwọ lẹni tó kàn mí yàn, ìwọ lẹni tí mo fẹ́, kó má ṣẹlòmíràn mọ́, lẹ́yìn rẹ̀ àfiwọ́. Ìfẹ́ mi o, má fi mí sílẹ̀ nígbà kankan. Ìfẹ́ rẹ̀ ń pa mí ní gbogbo ìgbà, gbogbo ayé. Kò má sẹ́ni bí rẹ̀ lọ́kàn mi. Ẹni tọ́kàn mi yàn, ìwọ ni màá tẹ̀lé. Òjò ìfẹ́ rẹ̀ ló pa mí. Olólùfẹ́ mi, òjò ìfẹ́ rẹ̀ ó rọ̀ lé mi lórí o. Òjò ìfẹ́ rẹ̀ ló pa mí. Òjò ìfẹ́ rẹ̀ ló rọ̀ lé mi lórí. Èkùrọ́ làlábàkú ẹwà olólùfẹ́ mi, ìfẹ́ ẹlẹ́yẹlé nífẹ̀ẹ́ tí mo ní sí ẹ. Nobody be like you in my life. Ìwọ ni màá tẹ̀lé, ìwọ ni màá bá lọ. Má fi mí sílẹ̀ nígbà kankan olólùfẹ́ mi. Jọ̀wọ́ gbé mi sáyà rẹ títí ayé. Òjò ìfẹ́ rẹ ló rọ̀ lórí ayé mi o. Mi ò gbádùn rárá nítorí rẹ bébí mi. Ìwọ ni màá bá lọ, ìwọ ni màá tẹ̀lé. Títí ayé, títí láì, olólùfẹ́. Òjò ìfẹ́ rẹ̀ ló pa mí. Òjò ìfẹ́ rẹ̀ ló pa mí. Òjò ìfẹ́ rẹ̀ ló rọ̀ lé mi lórí. I love you baby, Òjò ìfẹ́ rẹ̀ ló pa mí. Ẹni tó kàn mí yàn. Òjò ìfẹ́ rẹ̀ ló rọ̀ lé mi lórí. Mi ò lè jẹun nítorí rẹ, bẹ́ẹ̀ ni mi ò lè sùn rárá nítorí ìfẹ́ rẹ. Mo rìnà kò fẹ́, ìfẹ́ yìí wù mí o, ó wù mí o. Ìfẹ́ rẹ ń pa mí, ó ń pa mí ní gbogbo ìgbà o. Òjò ìfẹ́ rẹ ló rọ̀ lórí ayé mi o. Ìfẹ́ rẹ̀ ń dá mi lọ́rùn, olólùfẹ́ jẹ́ bẹ́ẹ̀ lọ. Má fi mí sílẹ̀ nígbà kankan yé. Olólùfẹ́ mi o, má fi mí sílẹ̀ nígbà kankan. Nobody be like you in my life. Ẹ kúlé o. Ìwọ ni màá bá lọ. Ẹ káàbọ̀. Olólùfẹ́ pàdé láyé o. Ìyàwó ẹ̀. Yes, sir. How are you? Nagani, you're fine. Báwo lè ṣiṣẹ́ náà? Ẹ wo, it was fine. Ṣé ẹ rántí kéèkì tàjẹ́ níjọ́ wedding wa tó dàbí àṣẹ́gbẹ́ báyìí? Mi like kéèkì yẹn Mi mọ̀ o. pé ẹ̀yin máa sọ Rárá àtọ̀. Mi ì lè ẹ́bà bẹ̀ ní kéèkì mọ́. Mi mọ̀ pé ẹ̀yin náà máa sọ bẹ́ẹ̀. Ibi wedding tí mo lọ lénìí. Oh my goodness. Tẹ bá rí kéèkì tí wọ́n ṣe, it was
but mi ò tiẹ̀ mọ̀ tí mo lè fi qualify. Very sweet, very fantastic. Really? Mo ṣe rí bẹ́ẹ̀, mo sáré lọ bá cake designer náà. Bá ní ẹjọ́ kí ni àwọn ingredients wọ́n lò ó. Bá ṣàlàyé fún mi. I guess. My dear, oh my God, me good in guess. Èmi náà mọ̀ pé good. Mary icing sugar. Mary icing sugar. Yes. My dear. Yes. Ṣé kìí ṣe àwọn àgbélẹ̀rọ Mary icing sugar ló lọ? Dear, ṣé mo fi yín ló forí ni? Eléyìí na confirm one. Confirm? Yes. Can you rap that number rẹ̀? B1 B1 05 25L. Jọ̀ọ́, my dear, ǹjẹ́ o ti gba phone number wọn? Nítorí birthday Professor Dance, mo ti promise pé mi ni màá present wọn ní cake tí wọ́n lò ní ọjọ́ yẹn. Kò sí problem, ó dẹ̀ kó máa kọ sí ara pálí. Yes, wọ́n kọ sí. Wọ́n kọ sí? Bẹ́ẹ̀ni. Fún mi ní phone number wọn. 080 30 30 77 77 47 47 67 67 kò sí my dear. Ó tó kù. Dákun fún mi. 080 080 38 38 60 60 74 74 95. 95. Ó ṣe ìyàwó mi tó sọ. Mary icing sugar is the best. Yes. Na confirm. Na confirm one. Mo ti ń feel láti máa jẹ báyìí. Ó yá, lọ prepare rẹ̀ fún mi. Ẹ má worry, ẹ máa jẹ́ tó máa sú yín. Lẹ́yìn tí mo tẹ̀ sí mọ́ ingredients ẹ̀. Ó yá, sáré lọ Lẹ́gbẹ̀ẹ́ sáré prepare lọ rẹ̀. kitchen. Ìfẹ́ rẹ̀ ń pa mí, ó ń pa mí ní gbogbo ìgbà o. Òjò ìfẹ́ rẹ̀ ló rọ̀ lórí ayé mi o. Ìfẹ́ rẹ̀ ń dá mi lọ́rùn, olólùfẹ́ jẹ́ bẹ́ẹ̀ lọ. Má fi mí sílẹ̀ nígbà kankan yé. Mo ti fẹ́ máa lọ. Okay. Ń bọ̀ lọ́dẹ̀. Ministry fellowship tí mo sọ fún yín náà. Lónìí kò sáyé. Kí lẹ̀ ń sọ yìí? Ní ohun tí mo ti sọ fún yín tẹ́lẹ̀ pé mo máa lọ lẹ́nu. Lóòótọ́ ni, ẹ sinmi fún fellowship báyìí. You have married. Mi rò pé a fẹ́ra nítorí ministry. Kí lẹ̀ ń sọ báyìí? This is surprising. And I can't believe this. Well, either you believe or not, make your choice today. Ministry or your own. Dear, please now. Ọ̀rọ̀ Jacob. Period. Dear, bro Felix béèrè yín ní ọ̀sán. Mo dẹ̀ sọ pé empty day. Kí wá ni wọ́n lọ ṣẹlẹ̀? Mo sọ pé kankan ṣẹlẹ̀. Wọ́n ní àwọn ò fẹ́ ṣe ní ẹni tó kọjá lójúde ọba tí ò kí ọba. I guess he just wants to greet you. Wọ́n sẹ́n.
Dear, kí ni mo ṣe fún mi? What have I done wrong? It's change. Lẹ́nu ọjọ́ mélòó, oṣù mélòó. Stand up. Ẹ jẹ́ kí n wà báyìí. I'm okay. My dear. Sir. I say stand up. Sit down. Look, oh, say me. Àbí kí ni mo sọ pé o ṣe fún mi? But kí ló dé tẹ́ sọ pé kí n má lọ sí ministry fellowship wa lánàá? Oh. My dear, look, ohun gbogbo ní ìgbà tí àkókò wà fún. Gbogbo èyí tẹ́ ẹ ṣe nígbà tẹ́ fi wà lọ́mọdé ni. Enough is enough. Ó ti tó gẹ́. But dear, ẹ mọ̀ nípa kíní nǹkan tó di pa ṣègbéyàwó. Ẹ bá mi níbẹ̀ ni. Mo lè tún sọ fún yín nípa rẹ̀. Òtítọ́ ni. But it is enough. Ah, dear Joe, you know I have passion for this ministry. And it is my life. Passion? Yes, I have passion for this thing. And you know it. It is my life. Your life? Yes. Yes. O ní passion fún ayé. Benny. Èmi ní passion mo. No, it's not like that. Okay. Ah, tell him please. Má pariwo lé mi lórí. Be careful yourself. Please. O fẹ́ máa pariwo lé mi lórí. Oh my God. Darling, please. I said this. I said this. Bimbo. 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 Yeah. Bimbo. 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 Yeah. Bimbo. Bimbo. Hey, womi. Emini. Normal. Bimbo. Hey, stand up. Bimbo. Kí ló ṣẹlẹ̀ tó tó báyìí? Mo mọ̀ sí ní kitchen wa ni. Kitchen? How? Yes. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣe wọ́n? Okay. It's all right. Wá, máa délé yìí.
Oh, doctor. Brokunle. Ẹ ṣé gan. Ẹ pẹ̀lẹ́. Ẹ kú ìtọ́jú. Ìtọ́jú ni. Bọ́ kí ló ṣẹlẹ̀ tó báyìí? Doctor, bá a ṣe rí inú kí Ọlọ́run sá máa sọ wá. Àmín. Okay. Ada. It is well. Ẹ pẹ̀lẹ́. I'll still check back tomorrow. Thank you, sir. Adúpẹ́ sir. Ẹ ṣeun. Ẹ kú ìtọ́jú. Yes, sir. Ọlọ́run lè fi ọmọ wa. But God, why? Why? Why me? Kí ló dé? Kí ló dé? Kí ló dé tí ẹrù pé fi dàpọ̀ máa kárí fún mi láti mọ̀? Sọ̀rọ̀ ọ̀rọ̀ wá dàpọ̀ fọ́mọ ẹ̀rẹ́ fún mi láti jẹ́. Kí ló dé? Kí ló dé? Kí ló dé tí ayọ̀? Kí ló dé? Tí ayọ̀ wá di ìbànújẹ́ fún mi. Tí kòrò wá dàpọ̀ máa yọ̀ nínú ayé mi. Lord! Why me, Lord? Oh no, why? It shouldn't be me, Lord. Don't tell me. Yeah, it's a control. Yeah, it's a control. Sister Bill. Yes, sir. The other time tí mo wá ní ọ̀dọ̀ mo wà confused. Kí ló ń ṣẹlẹ̀ gan? Mo discover wípé ìgbà tọ́kọ yín pè mí lórí fóònù ọ̀tọ̀ ní nǹkan tá sọ. Ìgbà mo dénú lé lọ́dọ̀ yín ọ̀tọ̀ ní nǹkan tẹ́yìn sọ. Mo rí pọ́rọ̀ yín ò bára wọn. Kí ni tí ń ṣẹlẹ̀? Doctor, my home is on fire. But ṣé pásítọ̀ ti gbọ́ sí i? Rárá o, mo ti sọ fún un torí mi ò mọ̀ bí mo ṣe fẹ́ sọ. Mo discover wípé ẹ wá church Bible study àti fellowship tẹ máa attend náà ṣé ọkọ yín náà ló ní kẹ máa attend kankan? Doctor, ẹ ṣáà máa gbàdúrà fún mi àti ìdílé mi. Ó mọ̀ pé gbogbo ò ní pẹ́ padà bọ̀ sípò. Sir, brother tí mo sọ fún yín ni sir. Okay. You are welcome. Thank you, sir. Brother. Brother Kunle ni sir. Oh, brother Kunle. Brother Kunle. You are welcome. Thank you. Thank you, sir. Kunle kí ni orúkọ yẹn náà? Kọ́lé Adébáyọ̀ ni, sir. Kunle Adébáyọ̀. Yes. Okay. Well, Sister Bimbo. Yes, sir.
You mean you really receive? Yes, sir. Brother Kunle? Yes, sir. Very well, sir. Very well. Very well. Brother Kunle? Sir? Are you too? You also receive Sister Bimbo? Yeah. Yeah. Yeah, yeah. Yeah. Very, sir. Okay. Nínú ẹ̀yin méjèèjì, ta ni ó ń tan ara wọn náà? bébí mi ìwọ ni màá bá lọ ìwọ ni ṣé màá. ẹ ti lọ rí pásítọ̀ lórí ọ̀rọ̀ bọ́dà tí ẹ sọ fún mi? A ti lọ rí wọn. A ti lọ rí dáàdì. wọ́n ní ìdájọ́ wọn sọ. Wọ́n sọ ní tí ju pé wọ́n ní ká tẹ̀síwájú lọ. wọ́n ní kẹ́ ẹ tẹ̀síwájú. Bẹ́ẹ̀ni sir. Ṣé kò sí? ẹni tó kàn mí yọ. Ló rọ̀ lé mi lórí. mi ò lè jẹun nítorí rẹ bẹ́ẹ̀ ni mi ò lè sùn rárá nítorí ìfẹ́ rẹ mo rìnà kò fẹ́ ìfẹ́ yìí wù mí o ó wù mí o ìfẹ́ rẹ ń pa mí ó ń pa mí ní gbogbo ìgbà o òjò ìfẹ́ rẹ ló rọ̀ lórí ayé mi o ìfẹ́ rẹ̀ ń dá mi lọ́rùn olólùfẹ́ jẹ bẹ́ẹ̀ lọ. Rọ́kúnlé. Yes. Ẹ jẹ́ wá sọ mi. Ẹ wá sọ mi. Kí n sọ? Ọ̀dà. Kí ni mo ṣe tó tó yìí? Tíbi tẹ̀ bá lè sọ mí, ẹ máa sọ pé ẹ lè sọ mí. Okay. O tí ì ṣetán látẹ̀kẹ́. Ẹ̀yin náà ni mò ń dúró dè pé kẹ́ gbérù mi. O tí ì gbègbè. Ọya gbé ìjí ká lọ. Mi ò lè dá gbé ni. Má gbé tó gbé. Ọba sì mọ̀ pé ọ̀ lọ mọ́, ṣé kí n máa lọ? Ẹ dúró. Ọya tó gbé. Mi ò lè dá gbé. Ẹ sì jọ ẹ bá mi gbé. Ní ìsìn àbọ̀ gbé bẹ́ẹ̀ wèrè ọba dànù kì í má tún kú rẹ̀. Ọya gbé tó gbé. Ẹ bá mi fọwọ́ kù. Ẹ dúró. Ẹ sì jọ. Wọ́n mi. Tó bá ti yẹ wà bá. Ẹ jẹ́ dúró débi kí n tún try rẹ̀ sí. Try kí ni? Ọba. Ẹ dúró, ẹ jẹ́ kí n tún try rẹ̀ lẹ́ẹ̀kan sí. bí ìran tí mo gbà bó ṣe rí nìyẹn. My sister, ẹ ní láti gbàdúrà gidigidi o lórí ọ̀rọ̀ yìí. Bro Thomas, ẹ ṣé gidi gan. Ọlọ́run ti gbogbo. Èmi sì gbàgbọ́ wípé nípa ìfẹ́ olùgbàlà kì yóò sí nǹkan. Ǹtẹ́mi kan lérò pé ẹ kẹ́ máa ṣe fún wa sí pé kẹ́ máa fàdúrà ràn wá lọ́wọ́. Àdúrà ni kẹ́ máa gbà fún wa.
Àwọn iṣẹ́ oríṣiríṣi ni Ọlọ́run rán sí mi nípa àwọn ènìyàn tó yí mi ká. Ṣùgbọ́n ọ̀rọ̀ mi dàbí pé ajá tí ó sọnù kò ní gbọ́ fèrè ọlọ́dẹ. Ọ̀rọ̀ ọmọkùnrin tó gbé wálé tó gbé láfẹ́sọ́nà ọ̀tẹ̀ ńlọ́rùn. Mami, kí ló dé? Kí lẹ rí? Rárá, n ò rí nǹkan kan, ṣùgbọ́n ọkàn mi ò balẹ̀ lórí ọ̀rọ̀ ọmọkùnrin náà. Mami, ẹ máa gbàdúrà ni. Mo ti máa sọ fún yín nípa ìfẹ́ olùgbàlà kì yóò sí nǹkan. Mọ̀ ń gbà, ṣùgbọ́n ṣe ló dàbí ẹni pé fàwọ̀rajà lọ́mọkùnrin náà. Mami, fàwọ̀rajà torí Ọlọ́run. Kúnlẹ̀ tèmi ò kí ń ṣe fàwọ̀rajà o. Bímbọ́, tí mo bá fi eyín mi gíran fún ọ, mọ̀ jẹ́, ṣùgbọ́n tí mo bá fi wọ́ sọ̀rọ̀, gbọ́ kò sì gbárò dáadáa. Kódà, mo ti gbọ́, ṣùgbọ́n èmi ò fẹ́ fàwọ̀rajà lọ́kàn. Ibẹ̀ bá ṣe rí fàwọ̀rajà ìpínlẹ̀. Dọjọ́ alẹ́ kálábùrẹ̀dà tó mọ̀ pẹ̀lú mi. Ọ̀nà kan wà tó dàbí pé ó dára lójú ènìyàn, ṣùgbọ́n òpin rẹ̀ ikú ni ọ̀nà náà. Ìfẹ́ rẹ ló wà lọ́kàn mi o, kò ṣẹlòmíràn mọ́, lẹ́yìn rẹ àfiwọ́. Òjò ìfẹ́ rẹ ló pa mí, òjò ìfẹ́ rẹ ló rọ̀ lé mi lórí, òjò ìfẹ́ rẹ ló pa mí, òjò ìfẹ́ rẹ ló rọ̀ lé mi lórí. Ìwọ lẹni tọ́kàn mi yàn, ìwọ lẹni tí mo fẹ́, kò má ṣẹlòmíràn mọ́, lẹ́yìn rẹ̀ àfiwọ́. Ìfẹ́ mi o, má fi mí sílẹ̀ nígbà kankan. Ìfẹ́ rẹ̀ ń pa mí ní gbogbo ìgbà, gbogbo ayé. Kò má sẹ́ni bí rẹ̀ lọ́kàn mi. Ẹni tọ́kàn mi yàn, ìwọ ni màá tẹ̀lé. Òjò ìfẹ́ rẹ̀ ló pa mí. Olólùfẹ́ mi. Òjò ìfẹ́ rẹ̀ ó rọ̀ lé mi lórí o. òjò ìfẹ́. But at least, I know you're going to try and try me. Wọ́n náà sáà mọ̀ òkú tó lọ ní támàtà yìí. Gbogbo àwọn friends mi, gbogbo wọn bẹ ní club, wọ́n sọ pé káṣá máa wá sí mi ò like ìyá ní kò jẹ́ ká lọ bar, ká lọ gym. Ibi náà wà lively tó, àbí? Mi like atmosphere bíbá yìí ò dáa. Wọ́n náà tí ì bá ṣe torí ìfẹ́, mi ì ní máa ṣe okun tó ní máa ṣe yìí o. Thank God for the love. But ó bá kú kankan. What? Ẹni tí mo ti máa bá yín sọ láti bá yín. Ọ̀rọ̀ nípa ọtí ó yẹ kẹ́ ẹ ti stop it. At least for the sake of this same love. Forgot. Nígbà tí ó bá yá wà change me, but not now. What is it now? Mo mọ̀ pé gbogbo àwọn girls tí mò ń kó kí tẹ́lẹ̀, ìwọ náà ló lé wọn lẹ́gbẹ̀ẹ́ mi because of love. You know I love you. I know that. Ṣé o fẹ́ mọ̀ mú mi sí? O lè dá mi mú ni. O lè dá mi mú. Ó bẹ̀rẹ̀ o, ó bẹ̀rẹ̀ o. Bí ìbẹ̀rẹ̀. Bí ìbẹ̀rẹ̀. Ó lè dé gbà yẹn. Tó bá ṣe pé mo yọ̀ ṣubú.
Kí ni? Like one of the son ka wa bi. Sase se ma ni awo. Kò sá sáwọn church member yín bí. Ṣé church member nìkan ni màmá bẹ̀rù? Sáwá kan ni o. Ẹ wo, Ọlọ́run bẹ lókè. Mi ò lè jẹun. Ẹ kúlé o. Dáadáa ni mà. Báyìí mà. Káàbọ̀ sọ wáyé. Ẹ ká san mo. Yes ma. Yes ma. Àdúpẹ́ ma. Àlàáfíà ni. Ẹ̀yà dúpẹ́ lọ́wọ́ Brọ́kúnlé. Àwọn ni wọ́n ra gbogbo nǹkan yìí pé kí n gbé fún mi. Ẹ ṣé ma. Olówó jẹ ká ìpẹ́ fún wa. Àmín. Mọ́mì, mo fẹ́ pẹ́ bẹ̀rẹ̀ rárá nítorí wọ́n ti fẹ́ ya ibò mi. Ẹ kẹsàn-án rẹ̀ sùn wọ́n jáde púpọ̀. Ẹ ṣé ma o. Ẹ ṣé ma o. Àdúpẹ́ ma o. Olúwa wá. Àmín. Nobody like you in my life. Nobody my father. Olólùfẹ́ gbà mí láyé o. Mami, kí lẹ ti fẹ́ kọ́ ọmọkùnrin ṣe fún yín gan-an? Ẹ tún bá Kúnlé jà ládùúgbò ogun tó ṣe fún yín. Bá Kúnlé jà. Ń dàgbà bá rí lórí ìjókòó. Tọ́mọdé bá gògì ìrókò, ó lè rí. Èmi ò bá Kúnlé jà torí tiẹ̀ náà ni. Màámi, yóò tó yín ti gbọ́. Náà ni lára. Ọlọ́run jẹ́ ọ̀pẹ́ kó tó yí o. Madam, ẹ sáté ò bẹ́ẹ̀ ná. Ẹ filẹ̀. Ẹ sáté ò bẹ́ẹ̀. Ẹ filẹ̀ bá. Ẹ wo madam. Jọ̀wọ́ má fi mí sílẹ̀ nígbà kankan olólùfẹ́. Ojú ìfẹ́ rẹ̀ ló ń pa mí. Ó pa mí nígbà ojú ìfẹ́ rẹ̀ ló rọ̀ lé mi lórí. Olólùfẹ́. Ojú ìfẹ́ rẹ̀ ló ń pa mí. Lọ́kọ mi ọ̀. Ojú ìfẹ́ rẹ̀ ló rọ̀ lé mi lórí. Hello, darling. Hello. Yes. Mo lọ wà látàárọ̀. Mọ́tò takú sójú ọ̀nà ni mo dẹ̀ ti pe mechanic. Okay, yá sùn bẹ́ẹ̀ o. No now, try to understand. Mechanic kan ti bá mi ṣe báyìí kò tí ì gbọ́ ni. Má wulẹ̀ wálé sùn síbẹ̀ lónìí. Hello? Wọ́n bẹ̀rẹ̀ tí wọ́n máa bínú nìyẹn. Ṣé fault mi wá ní báyìí? Ṣé kò tí ì ṣetán náà ni? Oh God, kí ni mo fẹ́ ṣe báyìí o? Ṣé kò tí ì ṣe náà ni? Ẹ wò madam, tó ṣẹlẹ̀ ni pé mọ́tò yóò lè ṣe báyìí. Tó bá di àárọ̀ ọ̀la, ká bá yín tó rẹ̀ sí ṣọ́ọ̀bù wa. Kí ni mo fẹ́ ṣe báyìí? Ẹ jọ̀ọ́ ṣé lè gbé mi débi tí mo ti máa rí bike? No problem. All right, ẹ jẹ́ bá mi pàdé kí n lọ sí i. Oh God. I love you baby, olólùfẹ́ mi, ìwọ ni màá tẹ̀lé, ìwọ ni màá bá lọ. Ìfẹ́ rẹ ló wà lọ́kàn mi o,
kò sẹ́lòmíràn mọ́ lẹ́yìn rẹ̀ àfiwọ́. Òjò ìfẹ́ rẹ̀ ló pa mí. Òjò ìfẹ́ rẹ̀ ló rọ̀ lé mi lórí. Òjò ìfẹ́ rẹ̀ ló pa mí. Òjò ìfẹ́ rẹ̀ ló rọ̀ lé mi lórí. Ìwọ lẹni tọ́kàn mi yàn, ìwọ lẹni tí mo fẹ́. Kò má sẹ́lòmíràn mọ́ lẹ́yìn rẹ̀ àfiwọ́. Ìfẹ́ mi o, má fi mí sílẹ̀ nígbà kankan. Ìfẹ́ rẹ̀ ń pa mí ní gbogbo ìgbà, gbogbo ayé. Kò má sẹ́ni bí rẹ̀ lọ́kàn mi. Ẹni tọ́kàn mi yàn, ìwọ ni màá tẹ̀lé. Òjò ìfẹ́ rẹ̀ ló pa mí. Olólùfẹ́ mi. Òjò ìfẹ́ Hello dear. Wọ́n ti wà ní ẹnu gate, ẹ bá mi ṣí gate. Look, padà síbi tó ti ń bọ̀. But dear, mọ́tò mi ló ní fault, ló jẹ́ kí n pẹ́. Kì í ṣe ìjà, mo ní kó padà síbi tó ti ń bọ̀. Good night. Ó dàárọ̀. Hello? 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 Oh God. Èkúrọ́ làlábàbù ẹ̀wà olólùfẹ́ mi. Ìfẹ́ ẹlẹ́yẹlé nífẹ̀ẹ́ tí mo ní sí ẹ. Pick your call now. Kí ni mo fẹ́ ṣe báyìí? Níbo ni mo fẹ́ lọ báyìí? At this time. Má fi mí sílẹ̀ nígbà kankan, olólùfẹ́ mi. Jọ̀wọ́ gbé mi sáyà rẹ títí ayé. Òjò ìfẹ́ rẹ ló rọ̀ lórí ayé mi o. Mi ò gbádùn. Igi abáfojú rẹ̀ náà. Onígun ni lójú. Ẹni a ní ó fẹ́ ni lójú. Ó fàtà sí. Ẹni a ní ó kí ni lẹ́yìn. Ẹ̀gún ló fi sọ́wọ́. Igi àbáfẹ̀yìntì. Káàmù dídùn ọ̀sán. Kíkan lọ fún ni. Ẹni tí mo rò pé yóò jẹ́ orísun ayọ̀ fún mi. Òun ló wá jẹ́ orísun ìbànújẹ́. Olúwa! Bísí, mo miss ẹ gan o. Látìgbà tó ti já lọ sí Port Harcourt tí o sọ pé ó lọ yẹn, mi ìdẹ̀rẹ́ lè fojú jọ náà. She always know I'm there for you now. Mo wà ń bẹ̀ fún ẹ. Ayé ò rọgbọ́n fún mi mọ́. Why? Ìyàwó ẹ̀ dẹ̀ ń kọ́. Oh, sí ìyàwó mi. Ní ẹni tó ṣe pé òun tí ẹ bí kò já yẹtí létí kò já gbélé mọ́tí tẹ́ bá sọ fún un pé club ìyáyé ni ó Jésù ò fẹ́ bẹ́ẹ̀ gbogbo tó máa ń ṣe mi ò like ẹ̀ náà. O fẹ́ fi ìyàwó rẹ̀ wé àwọn àtọ́ ẹ̀pà kan lè jealous anywhere. Ẹ sì better now. Ṣé bọ́ mọ̀ pé irú rẹ ni ìwà ẹ̀ máa ń fẹ́ náà tí àjọ máa jáde lọ tájọ máa romance tájọ máa ṣe ó. Kúnlé. Wow. Má sọ fún mi pé ó ti nà. Tí yá náà nìyẹn. Kò lè possible. Kò possible. Wo, a tún máa lọ ẹ̀kan sí. Kó ṣe bí látọwọ́ látàárọ̀ ni. Láti gbà wo, a tún máa.
Mama ṣe bí ìgbà pé kí ni ṣé owó time ni mo ti pẹ́ náà mo àti tọ́jú mo ti dé bíbí. Stand up for what? Ó ṣàkàrà àti wà níbí ni. Mi ò mọ̀. Did now me like him to man say why? I thought that's one baby now. O sa mo pa chicho wa la aya la le No, but time ti lọ. Ẹ kí tún bọ̀ lọ́nà báyìí. O tó ti lọ kò ní àbí. Mo máa ṣe bí kíní nìyẹn. Mo ṣáà máa ń play oríṣiríṣi drama fún wọn. Ṣùgbọ́n bí ìlà ọba ṣe gbé, a ó lọ máa gbé lálá. Hello? Hello? Yes, ta ló sọ̀rọ̀? Ẹ jọ̀ọ́ ṣé Mrs. Kole Adébáyọ̀? Bẹ́ẹ̀ni, ta ló sọ̀rọ̀? Láti teaching hospital ni àti ń pè yín. Kí ló ṣẹlẹ̀? Wọ́n rọ̀ sọ́kọ yín wá sí hospital. Reason nìyẹn tí a ṣe ń pè yín. Mo bọ̀ sí, mo bọ̀. I love you baby, olólùfẹ́ mi, ìwọ ni màá tẹ̀lé, ìwọ ni màá bá lọ. Ìfẹ́ rẹ ló wà lọ́kàn mi o, kò sẹ́lòmíràn mọ́, lẹ́yìn rẹ àfiwọ́n. Òjò ìfẹ́ rẹ ló pa mí. Òjò ìfẹ́ rẹ ló rọ̀ lé mi lórí. Òjò ìfẹ́ rẹ ló pa mí. Òjò ìfẹ́ rẹ ló rọ̀ lé mi lórí. Ìwọ lẹni tọ́kàn mi yàn, ìwọ lẹni tí mo fẹ́. Kò má jẹ́ lómìíràn mọ́, lẹ́yìn rẹ àfiwọ́n. Ìfẹ́ mi o, má fi mí sílẹ̀ nígbà kankan. Bẹ̀rẹ̀ pa mí. Èmi ní bẹ́ẹ̀ ni kí ló ṣẹlẹ̀? Mo máa tẹ́ni rẹ̀ lọ́kàn mi. Ẹni tọ́kàn mi yàn, ìwọ ni màá tẹ̀lé. Òjò ìfẹ́ rẹ̀ ló pa mí. Olólùfẹ́ mi. Òjò ìfẹ́ rẹ̀ ó rọ̀ lé mi lórí o. Òjò ìfẹ́ rẹ̀ ló pa mí. Òjò ìfẹ́ rẹ̀ ló rọ̀ lé mi lórí. Èkùrọ́ làlábàkú ẹwà olólùfẹ́ mi. Ìfẹ́ ẹlẹ́yẹlé nífẹ̀ẹ́ tí mo ní sí ẹ. Nobody be like you in my life. Ìwọ ni màá tẹ̀lé, ìwọ ni màá bá lọ. Má fi mí sílẹ̀ nígbà kankan, olólùfẹ́ mi. Jọ̀wọ́ gbé mi sáyà rẹ, títí
ayé òjò ìfẹ́ rẹ̀ tó rọ̀ lórí ayé mi o mi ò gbádùn rárá nítorí rẹ̀ bíbí ìwọ ni màá bá sọ ìwọ ni màá tẹ̀lé títí ayé ìfúnná olólùfẹ́ ló pa mí. Ojo fẹ́rẹ̀ ló pa mí. I love you baby baby. Ló pa mí. Ẹni tó kàn mí yọ. Ló lé mi lórí. Ó jáde nílé eré, ó tún wá tóra rẹ̀ kọ́. Ẹlẹ́yinjú ẹgẹ́, ìfẹ́ tó yàtọ̀ o. Ẹ̀rù ń bà mí o. Arẹwà ọmọ. Pé kí nìyẹn? Olólùfẹ́ Pẹ̀lú oríṣiríṣi nǹkan tí mo ń gbọ́ níta. Ó ní òǹkóbìnrin. A ti ẹ̀gbọ́ ti tọ́tí tí mo ti mọ̀ nípa ìtẹ́lẹ̀. Ìwọ́n wá tún ní ìdólóbìnrin dé. Ẹ̀rù ń bà mí gidi gan. Ìwọ ni màá tẹ̀lé. Wo ìwọ fa lẹ́nu ohun tó bá wọ lẹ́nu ló jẹ́ òun fẹ́nu ọ̀sán nígbà tó bá yá wàá gbà lọ́wọ́ mi. Àtúngbélé ilé lọ́wọ́ yìí. Yes, of course. Why not now? Why do you say lẹ́ẹ̀mejì náà? Ohun tí mo fẹ́ kó mọ̀ ni wípé mi ò lẹ́lòmíì lẹ́yìn yìí. No problem. Àwa tá a lẹ́lòmíì nígbà tó bá yá àwa náà máa change. Kọ́lọ̀ díẹ̀ lè change. Àmì o. In fact, ní kíákíá gan ni pẹ̀lú. Bàmá kí n má ṣe. Mo ṣe tán. Ó ti àpọ́n. Ó ti dàpọ̀. Fi ọkàn mi. Tàbí sí kólóbó báyìí. Ó tẹ̀mí sí kólóbó. Ta ni mo fẹ́ ro tèmi fún? Kúnlẹ̀! Ládùúrú gbogbo ìlérí tó ṣe fún mi. Èmi àti ọjọ́ sọ báyìí. Bàbá kí mo ṣe. Mo ṣe tó ló dàpọ̀. Ife Okan Mi. Ó wá jẹ́ mi sí kólóbó. Kúnlẹ̀, ládùúrú lẹ́rìí tó ṣe fún mi. Lẹ́rìí tó ṣe fún mi. Wọ́n sì wí fún mi tó. Nínú ẹ̀yin méjèèjì, ta ni ó ń tan ara wọn náà? Wọ́n kìlọ̀ fún mi. Fún tẹ́gbà bá rí lórí ìjókòó, tọmọdé bá gun kìíní sí, kò lè rí. Kí ni ọba kúnlẹ̀ jà? Torí tiẹ̀ náà ni. Okan Mi wá di àtúrò. Ta ni mo fẹ́ ro tèmi fún? Ta ni mo fẹ́ ro tèmi fún? Ta ni mo fẹ́ ro tèmi fún? Tí Ọlọ́run kọ́ nílé ìbò mi. Èmi kẹ́ mọ̀ pé Ife Okan Mi ni agídí inú mi ò jẹ́.
bí ìrántí mo gbà. Agídí inú mi sì kó bá mi. My sister. Ẹ ní láti gbàdúrà gidigidi o. Lórí ọ̀rọ̀ yìí. Ife Okan Mi. Ibi kan mọ̀. Ife Okan Mi. Ìyá mi wà bí nípa ìfẹ́ olùgbàlà. Kí yóò sí nǹkan. Ọkàn mi kẹ̀kẹ́ àsúrò. Tẹ́lẹ̀ bá fẹ́ràn tẹ́mi fún ọ. Ìbára kẹsì bẹ̀rẹ̀. Kúnlẹ̀ ó ṣe dá o. Ó ṣe dá o. Ẹgbọ́n rẹ̀ lọ sí kòmí kò síbi. Ẹgbọ́n rẹ̀ lọ síbi débi Olúwa. Mo gbé ìyá ìgbọràn mi ni mo jẹ yìí. Olúwa bẹ̀rẹ̀ tí ní. Olúwa bẹ̀rẹ̀ tí mi. Kúnlẹ̀ nítòsí ọ̀dà o. Ó ṣe dáradára. Kúnlẹ̀ o. Ibo ló fẹ́ kí n ti bẹ̀rẹ̀?